بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. أفيكم الله بعدكم لا يدعوا على مريم بل يوم أوان الله عنا أمر الأماني ليوم كابو àwọn en pe gbogbo ọjọ́ gbèsè ayé wọn kò sí ta fi ṣe àwọn fi dúpẹ́ fún Ọlọ́run yóò kan wá ro àwọn ẹgbẹ́ la ní fi dúpẹ́ fún Ọlọ́run wa shukura shakiri àti wá dúpẹ́ fún Ọlọ́run yóò kan gbogbo àwọn tó yẹ pé kò sí gbogbo ìgbà tí wọ́n fi yìn lọ gbogbo ọjọ́ gbèsè ayé wọn fi yìn lọ yóò kan bẹ́ẹ̀ la ní fi dúpẹ́ fún Ọlọ́run rahmanu àfi ọpẹ́ fún Ọlọ́run subhanahu ní fún Ọlọ́run ala alkumi alayna sawabi lórí ìdẹ̀ra rẹ̀ tí ẹmọ́ Ọlọ́run tó kárí gbogbo wa lórí ìdẹ̀ra rẹ̀ Ọlọ́run tó dà gbogbo wa tó kárí gbogbo Ọlọ́run ní tọ́lọ̀ tó kù sí nìkan aláti ìlà tún sọ wà látò rẹ̀ gbogbo ìdẹ̀ra Ọlọ́run tá ń sọ yìí kò sẹ́ni tó lè fojú dà kò sẹ́ni tó lè sọ ká ìdẹ̀ra Ọlọ́run tó ní káàkó níma ìmọ́lá tó fi fún Ọlọ́run ọba tí ó sí rẹ̀ o níma ìmọ́lá wọn ni wọn sí tó fi fún Ọlọ́run ọba tó pọ̀ náà ní máa ń ṣe àrùn tí gbogbo ẹ̀dá náà owó àìlà wọn ṣe pàdé ìrẹ́lájá Ọlọ́run gbogbo kàpámátà Ọlọ́run ní kápá àti ṣe o èyí tí ó bá fẹ́ ṣe ní gbogbo àwọn kò sí Ọlọ́run kì í ṣe rẹ̀dà gbogbo kàpámátà Ọlọ́run kápálá ti rẹ̀dà Allahumma salli wa sallim ala Muhammad ibn Abdillah Ọlọ́run wà lẹ́kùnkẹ́ lẹ́bà tí wà nẹ́bà Muhammad tí ṣe wà Allah alladhi bayyana lana ni'matal hamdi wa shukru lillahi subhanahu Ànábì náà òun náà ló bá sáyé Ọlọ́run rẹ̀ níṣẹ́ ó sì ní ṣe Ọlọ́run láwọn iṣẹ́ Ọlọ́run tánàbí àlẹ́bà Muhammad lára àwọn iṣẹ́ tí ń jẹ́ fún alẹ́ ní pé oúnjẹ àwọn pàtàkì pé ká máa dúpẹ́ fún Ọlọ́run òun náà fi sọ fún wa nínú kanú àwọn ọ̀rọ̀ rẹ̀ pé o nínú afdal ibadillahi yawm al-qiyamah ẹni tó fi ń lọ́lá ẹni tó fi ní lọ́dọ̀ Ọlọ́run lọ́dọ̀ ìyáàmà òun náà àpàdù àwọn tí wọ́n máa dúpẹ́ fún Ọlọ́run ní gbogbo tó máa ń dúpẹ́ fún Ọlọ́run ní gbogbo pa àwọn yóò jẹ́ ní àpàdù lọ́dọ̀ Ọlọ́run lọ́dọ̀ ìyáàmà يا رب قلوب سيد صلاتك عليه بعد عليكم كده فعلا هو محمد يا رب صل وسلم عليه قلوب بعد عليكم كده فعلا هو محمد وعليه وصحبه كما بار عليه النبي وصحابه الى يوم القيامه شوف يوم ثم أما بعد لا يبقى فإن موضوع خطبتنا اليوم نيجو من ده قريب هو لولي ومن أن نشكر الله دائما máa dúpẹ́ fún Ọlọ́run ní gbogbo wa máa dúpẹ́ máa mọ iye oore tó lọ́wọ́ bá ṣe fún ẹni gbogbo wa bàbàrá oore gẹ́gẹ́ bí mùsùlùmí kò sẹ́ni tọ́lọ́run ṣoore fún oore tọ́lọ́run ṣe fún wa lọ́yàtọ̀ kọ́ àmọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ṣáà máa dúpẹ́ fún Ọlọ́run ní gbogbo wa ẹgbọ̀tà yìí máa ẹgbọ̀ ẹ̀yà wa ló gbàgbọ́ ìtàlẹ̀ Allah subhanahu wa ta'ala ẹ̀dá àbàkù dájúdájú Ọlọ́run bá àdéjọ́lá يليق به الحمد دائما orí kò sẹ́ni tó tásọ́pẹ́ ní gbogbo ọ̀pá Ọlọ́run bá láàrin ó kò sẹ́ni tó tọ́ sí ká máa dúpẹ́ fún gbogbo ọ̀pá Ọlọ́run bá ṣẹ̀dá wá ní ó ìlànà asìkọ̀ọ̀gá alẹ́ ìrìn àjòkùnrin ìmùtẹ́lì ìjú torí pé Ọlọ́run bá dá ń sọ ká dúpẹ́ fún yìí òun náà ló ṣàánú fún wa ó òun náà ló jẹ́ kí ìdẹ̀ra rẹ̀ kárí gbogbo wa ó wá ṣe àánú yìí ó wá ṣe ìdẹ̀ra yìí ó wá ṣe lórí ìlànà táàlì kò dáa ìtọ́lọ̀ ń ṣe fún ọyàtọ̀ sí tọ́lọ̀ ń ṣe bẹ́ẹ̀ o ìtọ́lọ̀ ń ṣe bẹ́ẹ̀ gbọ́n gbà mí máa ń yàtọ̀ sí tàbúrò oore tọ́lọ̀ ń ṣe bá kúrò gbà mí ó máa ń yàtọ̀ sí tẹ̀gbọ́n oore tọ́lọ̀ ń ṣe fún ayọ́ pé ó yàtọ̀ síra wọn oore tọ́lọ̀ ń ṣe bẹ́ẹ̀ ni tó ga ó yàtọ̀ sí tọ́lọ̀ ń ṣe bẹ́ẹ̀ ni tó kúrú torí pé wọ́n lè rúkó ga kò sí ní tọ́wọ́ rẹ̀ òdìbò ẹni tó kú náà oníṣẹ́ tó náà máa ṣe nípa tó bá tẹ́lẹ̀ kò sí ẹ̀tẹ̀ náà orí tọ́lọ̀ ń ṣe fóníkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ní orí tọ́lọ̀ ń ṣe fóníkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ní o wọ̀n káàlẹ̀ Allah subhanahu wa ta'ala káwàlọ̀ mọ̀ ọkùn bí dájá tọ́lọ̀ bá níbi ọlá yuridu minna an nashkurahu da'iman fi sarra'i wa dharra'i kò sí tọ́lọ̀ bá ń fẹ́ lọ́dọ̀ wa ní gbogbo ọgbà ní gbogbo àtìkò kò sí tó fẹ́ lọ́dọ̀ wa ó fẹ́ ká máa dúpẹ́ fóòmù nígbàtí nǹkan bá ń dùn wọ́n máa dúpẹ́ fọ́lọ́run ní o nígbàtí nǹkan bá lè Ọlọ́run fẹ́ ká máa dúpẹ́ fóòmù náà ní o nǹkan rọrùn orí rọrùn máa dúpẹ́ fọ́lọ́run nǹkan lè gẹ́gẹ́ bí mùsùlùmí àkókò máa dúpẹ́ fọ́lọ́run pé tó mú ilé òun náà wà lọ́run ẹni tó mú rọrùn wá látọ̀ọ́run tó mú rọrùn wá bá ti rọrùn fún Ọlọ́run ní o ẹni tó mú rọrùn wá bá tó mú ní rọrùn Ọlọ́run ẹni tó mú nílé fẹ́ tó mú nílé wá Ọlọ́run tó ń tára ní Ọlọ́run ní wà sẹ́ni tó máa pè nígbà tí gbogbo ẹ bá dé tẹ́ Ọlọ́run yìí
ẹ̀yọ́ gbogbo ẹ̀ ló láàrin ní ọlọ́run bá wọ́n lè dí láàrin dọ́kà kọ́lọ̀ sí mú kúrò fún ẹni tó sì gbọ́ pé gbogbo ẹ̀ lé ó lé ó lé láàrin ìṣẹ́jú kan ọlọ́run lè sọ ọ̀pọ̀ tó lè kọ́lọ̀ sọ́ ní lọ fún wọ́n sàmà dúpẹ́ fún ọlọ́run mọ́ ìmúre tọ́lọ̀ bá ṣe fún ọgẹ́ ìwọ mùsùlùmí bàbára orí tọ́lọ̀ bá fi sí ẹlọ́dọ̀ ìwọ mùsùlùmí lẹ́yìn ìpọ́ta wà lè torí dájúdájú ìrà tọ́lọ̀ bá ti fún níkàlùkù wa láàrín sí ìhà kò sẹ́nìkan tó lè sọ pé báyìí lórí o kò sẹ́nìkan tó lè sọ pé báyìí lórí o kò sẹ́nìkan tó lè fọ́ sọ́yà pé àbá ìwòrè tọ́lọ̀ bá ṣe fún mi ọlọ́pàá aláàṣọ Suratu Ibrahim ọlọ́ni wà ní jẹ́rùkú ní ẹ̀mẹ́ta lọ́bílá tó sọ ha tẹ́bá bẹ̀rẹ̀ sí ní ka ìdẹ̀ra tọ́lọ̀ bá ṣe fún ní ẹ̀rẹ̀ káwọ́ ó jí láàárọ̀ ọ̀fẹ́ máa pàpẹ́ ọlọ́pàá fún mi mọ́tò ọlọ́pàá fún mi ilé ó lè kájẹ́ ìtọ́lọ̀ bá ṣe fún ẹ tó mọ̀ nǹkan ìtọ́lọ̀ bá ṣe fún ẹ tó mọ̀ nǹkan torí àbíkó máa mẹ́yọ ọlọ́run situation tó wà àbíkó mẹ́yọ ọlọ́run kọ́lọ̀ bá ṣàánú àpò rẹ̀ jù ẹ̀rọ dúpẹ́ fọ́lọ́run ó mẹ́yọ ọlọ́run mẹ́ṣe kẹta rẹ̀ ó tọ́lọ̀ bá sì ṣàánú ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ní bá dúpẹ́ pé ẹ̀gbọ́n mi ní ọlọ́run ṣàánú rẹ̀ ó mo rí tọ́lọ̀ bá ṣe fún wa torí pé tó bá bẹ̀rẹ̀ sí ní kàá ṣe torí ọmọ rẹ̀ ló fẹ́ kà ní àbí torí ìyàwó rẹ̀ ṣe tààrà rẹ̀ mẹ́lọ fẹ́ kà ní bọ́ọ̀lì àkàtí lò fi mọ́ ọlọ́run bá ṣe fún wa lọ́tọ̀ọ̀tọ̀ ní lọ́lọ́run fi ń fi rìnlẹ̀ fún wa wípé wà ní ìjàrùdú ní ìrìnàjàlá tó bá ló fẹ́ kà tẹ́ bá lẹ́ fẹ́ kà ìdẹ̀rọ ọlọ́run láti òṣùwà ẹ̀rẹ̀ kádọ́ àlẹ́wà mọ́tọ́lọ̀ fi parí àyà náà ọlọ́wà ní ìdẹ̀rẹ̀ ìsáàrẹ̀ láti dúdú kàfà àmọ́ wọn mẹ́rin alábòsí ni wá aláìmọ́lẹ̀ ni wá alábòsí ni wá aláìmọ́lẹ̀ láwọn mẹ́rin èmi lọ́hun sí orí fún yín mọ̀ ń ṣàánú fún yín àti ń ṣàkóso ìyẹn ẹ̀dùn ṣàìmọ́ sí mi gbogbo ara jí láàárọ̀ yìí ti bá ti kí ẹnu ní òlè jí bí wọ́n ṣe mú mi ẹlò ní òlè mú mi wọ́n ṣe ń fi straw àbí pipe ó sì kékèké lọ́fi ń pàṣẹ omi sí láàárọ̀ omi sáré wà lọ́wọ́ ní sísẹ̀mù bí wọ́n ṣe ń tọ́ tó wọ tọ́lẹ́tì tó yọ nǹkan náà jáde tó sì ń tọ́ ó ní ẹlò ní ìlara láti tọ́ ìgbẹ́ tó yí àtọ́wọ̀ bá lè tọ́ ti tọ́ mi kẹrẹ̀ òun lẹ́lò ní ìwọ̀nù bá tó wọ tí ó wọ tọ́lẹ́tì tí ó rán ojú rán bí ó ṣe rán náà kò ní jáde yóò rán arán tí kò ní jáde yóò tún bá nílé òwòsàn wọ́n ṣe máa pọ́ǹpù ẹ̀ fún wọ́n ṣe máa lóògùn fún àkókò sáàlì ìgbẹ̀yà ọjà dúpẹ́ fọ́lọ́ àbíkò dúpẹ́ fọ́lọ́ fún pẹ́sẹ̀ tó bá ti bára rẹ̀ o àbíkò dúpẹ́ fọ́lọ́ nínú àlọ́ nínú ààrẹ tó bá ti bára rẹ̀ lónìí nínú tẹ̀lé ìgbà náà ẹ̀yà wọn ní ọ̀sẹ̀ wọn ìnà kẹ́tọ̀rọ̀ àmì ìyá ní tààdà dájúdájú kí ẹ máa dúpẹ́ fún ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ ní tàbí al-ubudiyyati lillahi al-malikil mulk nínú wípé èyàn ń dọ́tí fún ọlọ́run ọba àlékí ọlá ní ó nínú wípé o tún ṣe ìdọ́tí fún ọlọ́run ọba àwọn ọba ní ó nínú wípé o tún ṣe ìdọ́tí wípé àwọn gbà wípé oore ti bẹ lọ́wọ́ ní èmi gan mo ní ọlọ́run ní ó nípa pé o tún mọ ìwé pé situation tó wà yìí kò sẹ́ni tó mú ẹbí pé ọlọ́run náà ní nípa pé o bàbára orí tọ́lọ̀ bá ṣe fún ẹ̀hún náà ní wípé bí ìrìn àdúgbẹ́ lọ́pọ̀lọpọ̀ yẹ̀lẹ̀ tó bẹ́ẹ̀ mú wọ́n mọ̀ yatadabbaru min asma'illahi ta'ala aw sifatihi ẹni tó bá ronú tó bá ń ṣàdúwòye àwọn orúkọ ọlọ́wọ́ bá àdéjì ọlá ní gbogbo ògbà yóò láti mọ̀ lẹ́mọ̀kàrà yóò tún ní mọ̀ àdúgbẹ́ yóò tàbí wà ní yóò máa wò lọ́tún yóò máa wò sósì bẹ́ẹ̀ tí tó bí fún ọlọ́run nígbà tọ́lọ́run ní ana rahmanur rahim òun lọ bá ti ń kẹ́ gbogbo àgbáláyé lásìkò kan náà tí ó sẹni tí ó mọ̀ sí gbé báwọn ṣe ṣe tí ó kẹ́yàn ẹlòmí ọlọ́run kẹ yóò sì jókòó báyìí ẹ́ tí mi ọlọ́run kẹ báyìí èèyàn kan ọlọ́run kẹ lọ́dún kan nígbà tọ́lọ́run ṣe oore yìí wọlé kí èèyàn rí oore kan káàkà kí báńkì àkáǹtì sí mi gbígbẹ̀ kan wọlé ẹni náà ti kú ní sí o àmọ́ gbọ́nà tó jáde lẹ́nu ìjọbi ní àjẹ́ ìpín ní láfáàkọ́rọ̀ bá dà àwọn ọ̀sá ó ní kò sí ó sì náà pẹ̀lú orí tọ́lọ̀ sí fún mi ibi tọ́lọ̀ ń sọ lẹ́kún dé ní ó sì ní kò sáà ní tọ́lọ̀ tó wọlé ìlú mẹ́bọ̀ láfáàkọ́rọ̀ bá dà kò sójì mọ́ ẹni náà ti kú ní sí kò dára ọlọ́run máa ń sọ lé fún yà Abraham lọ́lọ́ kò sẹ́ni tí ò ní kẹ́ ó sí lọ́wọ́ olóògbé
ó sí lọ́hùn yóò kẹ́ ọ ọmọ ọlọ́hun yóò kẹ́ ọ tí ẹ̀mọ́ tó kọjú sí ọlọ́hun kẹ́ ọ torí àwọn mùsùlùmí gbọ́dọ̀ mú ìyọ ọlọ́hun kọ́kọ́ ọmọ ọlọ́hun tó ń sìn náà bàbá ọlọ́hun tó ń sìn náà ọmọ pẹ́lú ẹni tí ó mọ ìyọ ọlọ́hun ni ọmọ pẹ́lú tọ́lọ́hun ń ṣòwò fún tí ó wà mọ̀ pẹ́lẹ̀ èèlù 100,000 bẹ́ẹ̀ aṣáàrówó ẹ̀tẹ́ ilé dúpẹ́ nílẹ̀ aṣáàrówó òun làwọn ìyá wa tọ́wà bèèrè pé àṣọ́jà níyá àṣàrẹ̀ ṣẹ́kẹ́kẹ́ tó jẹ kó jáde lẹ́nu mùsùlùmí nù orí bẹ́ẹ̀dì lọ ti báyìí wọ́n náà wọ́n mọ̀ ọlọ́run pẹ́ fún ọlọ́run ní gbóhùn láọjà alhamdulillahi àdúgbẹ́ fún ọlọ́run ní tó jẹ kó máa jáde lẹ́nu ṣọ́jà níyá àṣàrẹ̀ iye èsì ọ̀rọ̀ tí ó dáa ní gẹ́gẹ́ bí mùsùlùmí ọpẹ́ lè mọ́ máa ń kún situation tí ìbá ti bára rẹ̀ mọ́ ọlọ́run níbi ọpẹ́ tó bá fẹ́ dú mọ́ iye ọlọ́run níbi ọpẹ́ tó bá fẹ́ dú orúkẹ́ tó bá mọ́ ọlọ́run bá láàyè mú pẹ̀lú torí pé wọ́n wọ́n lọ́wọ́ fún olùwẹ̀lú ṣẹ̀rọ lọ́wọ́ ọba tí ó ṣẹ́ tó yóò kò rí bí ọ ṣe ọlọ́run tó ọlọ́run tó wò pé yóò tún ṣàforíjì fún ọ tọ́lọ́lọ́wọ́ ní ní ìlànà fún àkùnrin mẹ́tàbà èmi gangan ní máa ń forí jẹ́ tó bá túbá wọ́n ṣàlì túbá tọ́lọ̀ ọlọ́run forí jọ ẹ̀jẹ̀ tọ́lọ́wọ́ ní forí ní pẹ́ nínú ọmọ yóò ṣe kìí pàkọ́dẹ̀ àrùnmọ̀ nínú ọmọ yóò ṣe kìí lá pàkọ́dẹ̀ àrùnmọ̀ àyẹ̀dáni wọ́n ṣàmá ti ṣe ọmọ láti ṣe ọmọ pẹ̀lọ́lọ́wọ́ làjẹ́nà ní wọ̀ fún ọ ìwọ́n ṣàmá ti ṣe ọmọ pẹ̀lọ́lọ́wọ́ làjẹ́nà ní wọ̀ fún ọ tí wọ́n bá ṣàtì mọ́ bó tí ń ṣe ẹ̀ṣẹ̀ ní ìdí àmà tó bá tọ́lọ̀ ọlọ́run lórí bóun ní àtìkà òun lọ́ba tí wọ́n ń ṣàforíjì fún ẹ̀dá alùwàdúdú ọlọ́ọ̀bá fẹ́ràn wa ní ìfẹ́ ọlọ́run tó pẹ̀lú wa tọ́lọ̀ bá yọ ìfẹ́ kúrò láàrin wa ní sí ẹlòmí ti ṣe ọlọ́run láàrin ìfẹ́ tó wájú mọ́ ẹlòmí ti ṣe ọlọ́run lọ́wọ́ bá ṣe ń díjí mọ̀ lọ́wọ́ tọ́lọ̀ bá lọ ìfẹ́ rẹ̀ tọ́lọ̀ bá túnú sọ wúrú rẹ̀ àti sùúrù rẹ̀ ní gbogbo tẹ́lòmí ti ó ti tó ká tọ́lọ̀ payé rẹ̀ ṣọ́kùnrin àtọkùnrin tí wọ́n fẹ́ra wọn ṣọ́kùnrin tó sọ rẹ̀ lóbìnrin àbọ́bìnrin tó sọ pé á òun òjòbìnrin òun fẹ́ sọ́rọ̀ òun lọ́kùnrin àbáwọn ọmọ ènìyàn tọ́lọ ń bá ẹranko sùn tí ìyẹn kò tó kọ́lọ̀ ń wò pé ara kò sí kankan mọ́ nínú ayé sáwọn obìnrin wa tó lẹ́gbẹ́ wọ́n wò pé àwọn òwò kankan mọ́ ìwòwò làwọn fẹ́ máa rìn nísì tí kò tó kọ́lọ̀ ń ka gbogbo ẹ̀ kúrò lẹ́ dúpẹ́ fún ọlọ́run tiẹ̀ o dúpẹ́ fún ọlọ́run lẹ́yìn ọlọ́run lórí tọ́lọ̀ bá ṣe fún ẹ o oúnjẹ tí wọ́n jẹ láàárọ̀ ìtò làágùn tí gbogbo orí rẹ̀ ń sún àgùn tí gbogbo orí rẹ̀ ń sún àgùn pé mo jẹ ọmọ yóò àwọn tó tí ìjẹ tààrọ̀ ìwọ̀sán ṣúọ̀ fún alẹ́ náà sí ṣúọ̀ fún kò yà mú ìlọ ọlọ́run aṣọ tí wọ́n wọ̀ sọ́rùn ẹlòmí wọ́n ṣe àmú ẹni ó sáré fọ́ ó pé èdè dímọ̀ ó ti fọ́ látàrí àdá ó wá wọ́n tó wọ́ sọ fọ́dúnsù ó tó gbé láàárọ̀ ìwọ̀n máa ń sáré pé sí fóòmù lè wọ́n wájú mọ́ bẹ́ẹ̀ni bí ìṣẹ́ ní ìfúnlá ìfún ẹni mú ìwọ́dúgbẹ́ ti rọrùn yóò tẹ̀lé máa wà ní bẹ̀rẹ̀ ẹ̀nà ṣùgbọ́n wọ́n kí ló dé káàkiri máa dúpẹ́ fún ọlọ́run yíga ẹ̀nà alhamdami ahabi kalami ila Allah ta'ala tó ní pé dájúdájú gbólóhùn pé ọpẹ́ tà sọ yìí nínú omi tọ́lọ̀ nínú àwọn gbólóhùn tọ́lọ̀ bá fẹ́ràn lọ́dọ̀ rẹ̀ ní kó sàmà dúpẹ́ fún ọlọ́run gbólóhùn kan tọ́lọ̀ bá fẹ́ràn lọ́dọ̀ rẹ̀ ní ìdúpẹ́ fún ọlọ́run gbólóhùn alhamdulillah gbólóhùn yìí gbólóhùn kan tọ́lọ̀ bá fẹ́ràn lọ́dọ̀ rẹ̀ ní ààrẹ tọ́lá kan láti alátọ̀lọ́ sáfúrà dọ́ndúndọ̀ rọ́bì ọ̀là àìkọ́nà bá yẹn sí قال وصبا يقول النبي صلى الله عليه وسلم أدعو محمد يقول الله صبا أحب الكلام إلى الله أربع gbólóhùn tó jẹ́ gbólóhùn bá fẹ́ràn lọ́dọ̀ rẹ̀ mẹ́rin ni àwọn gbólóhùn bá fẹ́ràn lọ́dọ̀ rẹ̀ mẹ́rin ni wọ́n àkọ́kọ́ ní subhanallah ìkejì ní walhamdulillah ìkẹta ní wala ilaha illallah ìkẹrin ní wallahu akbar gbólóhùn mẹ́rin ni ìlọ́wọ́ bá fẹ́ràn lọ́dọ̀ rẹ̀ wọ́n sọ fún ìlú wájú láàárọ̀ kò máa ní subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar kò máa ń gbólóhùn náà lójoojúmọ́ wọ́n náà máa bẹ́ẹ̀ ní tọ́lọ̀ bá fẹ́ràn kó ń wí pẹ̀lá ní ẹ̀kọ́ dáa kó ń wí kó ti máa ní ìròyìn kó ti máa ìjẹ́ máa wà connected pẹ̀lú gbólóhùn tó ń sọ wípé subhanallah mímọ́ fún ọlọ́run wọ́n ní àrọ́bá tó tó sí mímọ́ walhamdulillah ìwọ́n ní àrọ́pẹ́ tó sì ta fẹ́ dúpẹ́ tó tutù ọlọ́run bá láàrọ̀
wala ilaha illallah kò sẹ́lò ní ilẹ̀ ìwọ náà àníwọ̀ náà náà ìwọ náà ló ń jọ́lọ̀ ìwọ náà ló ń jọ́lọ̀ ìwọ náà ló tún ẹgbẹ́ tí ò ní sẹ́lò ní ìjọ mẹ́jọ́lọ̀ lẹ́yìn wallahu akbar àwọn tó wá ń gbogbo náà ẹ̀ ọlọ́ ìwọ náà ló tóbi ìwọ náà ló tóbi kò sí nǹkan tó tóbi lẹ́yìn tí tóbi ìwọ náà mo wá jẹ́ kí mẹ́rin ẹwà kò nẹ́kẹ́dù mọ́ gbólóhùn kò sí ọlọ́run fẹ́ ìwọ náà tí wọ́n náà bá ń wí tó fẹ́ tó wá béèrè kan tó fẹ́ lẹ́yìn gbogbo gbólóhùn yìí ọlọ́run ṣe tí wọ́n náà fẹ́ ìwọ náà ìmọ̀tẹ́ ìmọ̀ لتعلم أن من أحضر الله الودود ومن قوات قلوبه لنظر الله فعلا فاز في الدنيا والأخرى يقول بيت الجريات القيامة يقول بيت الجريات بين نقل القيامة إن تعقبر شرع وعليه كيسا مسيح قلوب تما ما يولي طلب بسيبوا ما يولي باباروني كنا مجد كده afẹ́ ilé ìpínlẹ̀ ní símsímẹ̀ tẹ́ntà àtàṣùmù àtàwòhá wọ́ṣúrì mọ́ àtọ́wọ̀ dáwọ́sìrì símà ìdá ń pè ní símsímẹ̀ wọ́n lè kí ẹ̀kùn ní ìpín kékeré àbáwá ní símsímẹ̀ tàṣọ́rí ìpín kékeré yóò tàṣùmù àtàwòhá ìyẹn mọ́ ń dúpẹ́ gbogbo bá ṣe fún yẹn wọ́ṣúrì mọ́ wá dúpẹ́ o límọ̀ ní àtọ̀ fẹ́ni tó ta ọlọ́rẹ̀ wọ́n lọ símsímẹ̀ kódà tó jẹ́ ìpín kékeré ni wọ́n mọ́ dúpẹ́ fún wọn máa dúpẹ́ fọ́nà ọmọ ìyọ́ lọ́wọ́ nǹkan kékeré tọ́lọ̀ ń ṣe fún ẹ̀yà àwọn kan béèrè tọ́lọ̀ wọ́n fi lé wọn lọ́wọ́ àlàáfíà tọ́lọ̀ ń ṣe fún wọn tí wọ́n rán láàrẹ̀ yìí àwọn kan béèrè lọ́wọ́ ọlọ́run tọ́lọ̀ ń ṣe fún wọn ìtọ́mọ̀ tó fi mọ̀ pé àlàáfíà pàtàkì ẹnìkan wọ́n lọ sí operation fúta nígbà wọ́n ń ṣe operation tọ̀rọ̀ ìfẹ́ dàbí ẹ̀rin ni àmọ́ ọ̀rọ̀ tí ẹ tó kúkú máa ronú sí wọ́n lọ sí operation fúta wọ́n ti wá mọ̀ pé ní tọ́lẹ̀ fi mọ̀ pé operation wá successful àdúgbò yàtọ̀ ọmọ ń bèèrè náà àwọn dókítà wípé ẹjọ́ tó operation ti wà successful wọ́n àti lè sọ ọ bèèrè lọ́wọ́ àwọn nurses operation ti wà successful wọ́n àti lè sọ wà nígbó ya só ìṣó ní tí mọ́ ọba bẹ̀rẹ̀ sí ìṣàdúrà ọlọ́run sánú ọlọ́run ló ya só àdúrà bá bẹ̀rẹ̀ lórí gbogbo sáàdì ya só pẹ́lú ní operation wà successful ìwọ́n tó wá ń lé sóyà ní ìṣẹ́jú pẹ́pẹ́rọ ó dúpẹ́ fọ́nà mẹ́jọ ọlọ́run tó ní àlàáfíà yìí sáàmà bí ọlọ́run tọ́rọ mọ́ fún alálàáfíà tó bá délé òsàn lọ́mọ ìyọ ọlọ́run wípé ọlọ́run dára tó ní àyèbí téèyàn máa ń lọ téèyàn fi mọ ìyọ ọlọ́run ìtẹ́ òkú jẹ́kan tó bá dé ìtẹ́ òkú ọmọ ìyọ ọlọ́run ọ́rí sáìtì ẹni tó dúkọ̀ ẹ lọ bílíọ̀níà ẹni tí ò ní ìkankan tó jáde tí máa ń ọba ní sẹ́mẹ́jì ọba gbogbo ẹ̀yìn ọba ní múpára ọba gbogbo ẹ̀ oríṣiríṣi sáìtì ní bẹ́ẹ̀ ọdún ọba níbẹ̀ náà ọmọ ìlú ọlọ́run torí pé wà sí yóò wọ̀ ilé ti pé àwọn èèyàn lótò lọ yìí àwọn ẹ̀mẹ̀ ti dé yẹn ló èyí tó lówó ní ẹnu wọn èyí tí ò ní kankan ní ẹnu wọn gbogbo wọn náà ní ìyẹ̀pẹ̀ náà lọ́gbẹ́ wọn sí owó wọn òwúlò mọ́bí tí wọ́n wà èyí wọn òwúlò mọ́bí tí wọ́n wà tó lórí náà mọ́ ìlọ́nà pẹ̀lú ayé tọ́lọ́mọ pẹ̀lú àlàáfíà tọ́lọ́mọ sí fún ọ̀nà tó wá rí kó jẹ́ pé jẹ́ ọ̀gọ́ pẹ́lú pèsè ayé rẹ̀ tọ́lọ́mọ ṣe ní mùsùlùmí máa dúpẹ́ yìí lọ́gọ́rùn torí bẹ́ẹ̀sì tọ́lọ́mọ ní àṣẹ yìí ojú ọ̀nà tí ó sójú ọ̀nà míì tó mọ́ tó dá tọ́lọ́mọ gbà lẹ́yìn rẹ̀ òun náà ní ìsìlámù tí a máa dúpẹ́ fọ́lọ́ pẹ̀lú ẹ̀sìn ìsìlámù ọlọ́mọ ṣe wà lọ́nà nípọ̀tà ìmáàlì إن نعمة الله على عباده كثيرة وتختلف إن تواجد لنا ببيت لا تلوم سيكون قالوا أقوى أموية وسيرا أولي تلوم سيكون أموية وسيرا أموية وسيرا kò sẹ́ni tọ́lọ̀ òṣòrè fún ìta púpọ̀ rọ̀gbá wàlọ́hì kò sẹ́ni tọ́lọ̀ òṣòrè wàlọ́hì kò sẹ́ni tọ́lọ̀ òṣòrè fún ọlọ́run òṣòrè fún alọ́tọ̀ọ̀tọ̀ ni ó lè jùra wọn lọ ó sì lè mọ́ jùra wọn inna ni'mata Allahi alayya takhtalifu min ni'matihi alaykum ó lè tọ́lọ̀ ń ṣe fún mi lè yàtọ̀ sí ti yìí ó lè tọ́lọ̀ ń ṣe fún mi lè yàtọ̀ sí ti yìí tọ́lọ̀ sí ìṣẹ́ pọ́pọ̀lọpọ̀ yìí lè yàtọ̀ sí tẹ̀mí wa ni'matullahi alaykum takhtalifu min ni'amihi ala ghayrikum èyí tí wọ́n ń wò tí wọ́n ń fara tí wọ́n ń ṣe fà nínú ó yàtọ̀ sí tẹ̀lómi ẹni tí wà lórí kẹ̀kẹ́ tó wà lórí wíjíà
òun náà dúpẹ́ fọ́lọ̀ ní pé òun tẹ̀ sáàrí nǹkan fi rìn ẹni tó ti lójú ẹni tí ò lójú náà sáà dúpẹ́ pé òun tẹ̀ sáà rọ́rọ̀ sọ ẹni tó jẹ́ oní náà sáà wò pé òun tẹ̀ ọ̀rọ̀ lòun ò lè sọ òun náà sáà ti rí tó lọ́nú ayé ọlọ́run sóre fẹ́nìkan oníkálùkù ọlọ́run sóre fún torí ìbànújẹ́ tó dé bá òun ni gbogbo ọ̀pọ̀ òun kúrò wípé mi ò tí ìkọ́lé mi ò tí ìramọ́tò mi ò tí ìṣe kí nìkan ìbànújẹ́ ẹ̀kọ́kọ́ ti gbé sẹ́gbẹ̀ kan náà ìbànújẹ́ ẹ̀kọ́kọ́ gbé sẹ́gbẹ̀ kan náà ọpẹ́ ní kó sáà máa dúpẹ́ fún ọlọ́run situation tó bá rẹ̀ lásìkò iṣẹ́ tó ń wá kiri mú sáà máa dúpẹ́ fún ọlọ́run òun ni kó máa dúpẹ́ fún ìwọ́n sì rí iṣẹ́ wá kiri àwọn àkóhùn lè dìde mọ́ lórí bẹ́ẹ̀dì wọ́n sì ní kiri pé àwọn opósìdì lọ́bí wọn tí fún ẹṣẹ́ wọ́n àkiri lórí nǹkan fún débẹ̀ ọ̀rọ̀ sí ló sọ ó sì nílàkáì ẹlòmí ń bẹ lórí bẹ́ẹ̀dì kò nílàkáì kẹ́kẹ́ kó lè sọ̀rọ̀ kò ti kú ó ní bẹ́ẹ̀dì sí ló wà ó wá ń yọ ọlọ́run oúnjẹ tó ó sì jẹ tààrọ̀ oúnjẹ tó sọ oúnjẹ tààrẹ́jà dúpẹ́ fọ́lọ́run ọlọ́mọ ìṣòro fún ẹjá mọ́ ìyọ́ ọlọ́run nípa pé mùsùlùmí ni wá wípá jẹ́ mùsùlùmí ni wá ọlọ́run ti sórí ẹ̀mí fún wa mùsùlùmí ni wá ọlọ́run sórí àlàáfíà fún wa mùsùlùmí ni wá àti níbi àṣírí mu alhamdulillah rabbil alamin nígbàtà ìmá inna shukra Allahi ta'ala sabaqun li ridha Allahi ta'ala fẹ́nìkà ẹ̀ta bá kọ̀ lọ́mà wípé ká lọ́mọ wípé ta bá ń dúpẹ́ fún ọlọ́run ọpẹ́ tà ń dú yìí yóò mú wa rí yọnu ọlọ́run lórí pò ń dúpẹ́ fún ọlọ́run ó lè ṣòkùnkùn àtọ́tọ́ fi rí ọ̀nà ọlọ́run aláàṣọ ọmọ Suratu Zumar ní ayé àkèdè ọlọ́run ní wàyí tẹ́ṣùkúrú yarḍahu lakum tẹ́ bá ń dúpẹ́ ọlọ́run yọ́nú sí yóò wàyí tẹ́ṣùkúrú tẹ́ bá ń dúpẹ́ yarḍahu lakum ọlọ́run yọ́nú sí yóò ìwọ́n náà máa dúpẹ́ fọ́lọ́run ní gbogbo ọgbà ọ̀rọ̀ ọ̀rọ̀ ìpọ̀tẹ̀ ìwà wa shukrullahi ta'ala yuhidukum a'malu min al-'adhab ìtọ́tùkọ̀ lọ́nà wípé sórí tó bá ti ń dúpẹ́ fún ọlọ́run ní gbogbo ọgbà tó sì jẹ́ pọ́pẹ́ tó ń dú tí wọ́n náà fi mọ ìyọ́ ọlọ́run yóò fún ẹni fọ́kànbalẹ̀ kúrò níbi ìyọ́ ọlọ́run ó gbọ́gbọ́lọ́ sọ nínú Suratu Nisa ní àyà 147 ọlọ́run ni ma yaf'alu Allahu bi'adhabikum kí lọ kí mo bẹ́ fi kí n fi àjẹ́ kí mo bẹ́ fi ṣe ọlọ́run ló sọ yẹ́ ma yaf'alu Allahu bi'adhabikum kí lọ́lọ́run fẹ́ fi àjẹ́ yí fún ní ṣàkárì tún tẹ bá ti dúpẹ́ fún mi kí mo bẹ́ fi ìyà tí mo bẹ́ fi jẹ ipò tí mo bẹ́ fi ìyà sí wọ́n ṣáà ti máa dúpẹ́ fún ọlọ́run ó ní fọ́kànbalẹ̀ ní ìyà ọlọ́run wà àmẹ́tò tó ti nígbàgbọ́ tó ń kírun tó nípò ọlọ́run dáadáa ní ó tó nígbàgbọ́ ní ọlọ́run tó wá ń dúpẹ́ lórí rẹ̀ olùkù sí àkóso ọlọ́run fi jọ wọ́n ṣáà máa dúpẹ́ fún ọlọ́run nígbà tẹ̀lé inna shukra Allahi ta'ala yujibu as-siyada wà lọ́mọ́ wípé kó o máa dúpẹ́ fún ọlọ́run ní gbogbo ọgbà oore yìí tí ń bẹ lọ́wọ́ ìtẹ́lẹ̀ ọlọ́run ṣàlékún rẹ̀ lórí pọ̀ ń dúpẹ́ fún ọlọ́run yìí ọpẹ́ tó ń kú yìí ọlọ́run ló sábà fi ṣàlékún rẹ̀ fún ọlọ́run náà wá sọ ní súrà rẹ̀ ní ayé súrà tó rọ̀ ní ọlọ́run sọ ní ayé 7 ọlọ́run ní láti shakartum lazidannakum ọdún tí tẹ́ bá ti ń dúpẹ́ fún èmi tẹ́ ń dúpẹ́ tẹ́ ń mẹ́yẹ ní tẹ́ ń bàbàrà ní pé mo ṣoore fún yín lazidannakum nínú ó ṣàlékún rẹ̀ fún yín ṣàlékún rẹ̀ náà fún yín ó dúpẹ́ pé ọlọ́run fún ẹlọ́run lẹ́dẹ̀ ó wá dúpẹ́ ọlọ́run fún ọlọ́run sọ 100 naira ọlọ́run lè sọ ní 1,000 àbí 100,000 àbí 1 million naira àbí 100 million lẹ́yìn ìṣàkárí tún ní ìpín àtúwọ̀ náà bá ti ń dúpẹ́ fọ́lọ́run lazidannakum máa ṣàlékún rẹ̀ fún yín ìwọ́n ṣáà ti dúpẹ́ fún ọlọ́run fún ẹlọ́mọ kan ó wá ń wọ́ ọmọ sáàmà dúpẹ́ fọ́lọ́run sáàmà ṣe alhamdulillah gbogbo ọgbà nígbà tó bá ti ń ṣe tó ti ń dúpẹ́ ìfún ọlọ́run lazidannakum ọlọ́run ṣàlékún ọmọ tó wọ́n wọ́n ṣáà ti máa dúpẹ́ fún ọlọ́run àgbégá tó wá promotion tó wá wọ́n ṣáà ti máa ṣe alhamdulillah mọ́yọ orin tọ́lọ̀ ń ṣe fún ẹni present ìtọ́lọ̀ ń ṣe fún ẹni the past kò tí wọ́n máa bèèrè ti future ẹgbọ́jọ́ ọ̀la ọlọ́run wà ṣàlékún rẹ̀ fún ọlọ́run níbi ọ̀la wọ́n ṣàti máa dúpẹ́ fọ́lọ́ ìtàníbi mọ́ yẹ tó dúpọ̀ lẹ́lẹ́rẹ̀ nígbàjẹ́ wọ́n ṣàkó gbẹ̀dẹ́ lẹ́rẹ̀ wọ́n náà yóò dọ́lá rẹ̀ wọ́n ti kó ìlú jẹ wọ́n ti lọ ìlọ̀kulọ̀ wọ́n ti lọ fọ́ ìtọ́jú ọmọ fi rẹ̀ lọ́wọ́ òun ló ń jẹun òkú sára òun ló ń jẹun yóò dọ́lá rẹ̀ dúpẹ́ fọ́lọ́ ọlọ́run sí náà fún ọ
wọ́n ṣáà ti dúpẹ́ fún ọlọ́run ní in shakartum la'azidannakum lókùn ìgbà tó bá ti ń dúpẹ́ fún ọlọ́run ma ṣàlẹ̀kùn rẹ̀ fún ọ̀rẹ́ ẹmù ni wọ́n ní ṣe wa kò sí tàbí ṣe o ṣáà ma dúpẹ́ fún ọlọ́run yóò tọ́lọ̀ ṣe fún wa mọ́ yóò tọ́lọ̀ ṣe fún ọkùnrin ààrẹ mọ́ yóò tọ́lọ̀ ṣe fún ẹ pẹ̀lú ìyàwó rẹ̀ mọ́ yóò tọ́lọ̀ ṣe fún àtàwọn ọmọ rẹ̀ nílé mọ́ yóò tọ́lọ̀ ṣe fún àtàwọn ẹbí rẹ̀ wọ́n nílé rẹ̀ wọ́n ara rẹ̀ wọ́n ti tó tí ń bọ̀ omi tó dé omi tó lọ kò sí tó yẹ kó máa jáde lẹ́nu mùsùlùmí kó máa dúpẹ́ fọ́lọ́run lọ ọpẹ́ ló jẹ́ kó máa dú fọ́lọ́run wọ́n náà kú mọ̀ nínú àwọn tẹ́ẹ̀jọ bẹ̀rẹ̀ àwọn tọ́jọ bí tẹ́jọ gbé pàtẹ́wà kékeré ó dájú ọ̀pọ̀lọpọ̀ lọ́nù wọn ìwọ́n náà kóra rẹ̀ ó dájú ọ̀pọ̀lọpọ̀ lọ́nù wọn tó bá lọ́fẹ́ ṣe reunion pé ní sí ìfáàrí lọ́sẹ̀ tọ́pù ṣe reunion ẹlòmí ò lè ṣe reunion kẹ́kẹ́ ẹlòmí ò lè fi ra ẹ̀hàn ẹlòmí ò lè jọ ara rẹ̀ jáde ẹlòmí ìdákẹ́ sí ọ̀rọ̀ ní ìbànújẹ́ ń bẹ́ lòmí ìnira mú ẹlòmí ò lè sọ̀rọ̀ síta ní àmọ́ ìwọ má nira rẹ̀ lára má bá ara rẹ̀ ń jẹ́ ṣàmàlùpẹ̀ fọ́lọ̀ torí tó ti ṣe fún ẹ ó ṣoore fún ọlọ́pọ̀lọ́wọ́ ṣe ó èyí tí ó ti ṣe ẹni kó má bá ń jẹ́ lórí o ọlọ́run ṣoore fún ẹ ìtọ́nà ṣe fún ẹ ṣàmàlùpẹ̀ lórí ẹ ọlọ́run mú rẹ̀ ní ìwọlé wá fún wa wala hawla wala quwwata illa billahi al-'aliyyil 'azim. واستغفر الله إن الله